أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكر تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين الله الله فرد على صمد على الله الله فرد على صمد على فرد على صمد على الله الله فرد على صمد على لا إله إلا الله 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 رحمن لا إله إلا الله رحيم لا إله إلا الله الله 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 Àsàlátù pọ̀ lára àti àzíkiri ó bá ti pọ̀ lára bí ti máa ń rí náà ẹ bá ń pariwo Ọlọ́run dáadáa. Allahu akbar. ẹ jẹ́ àṣẹ Allahu akbar. Allahu akbar. akí Ọlọ́run. Allah. àṣekẹ́ṣekẹ́ fún anabi Muhammad. sallallahu alayhi wa sallam. lawlahu lam nakun shay'an mazkuran. Allah. gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yín ọlá anabi ni. sallallahu alayhi wa sallam. ìkẹ́ Ọlọ́run Ọlọ́run kó máa bá anabi Muhammad. sallallahu alayhi wa sallam. látòrí bàbá wa Sheikh Adam tó fi torí bàbá wa Sheikh Haidara bàbá wa Atata Ọlọ́run jẹ́ mi wọ́n ogun. amiina. gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n ti lọ bisimilahi kul huwallah. bisimilahi rahman rahim kul huwa allahu ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. gbogbo àwọn tí wọ́n ń bẹ láyé lakọ́líjà kunlé ilavi. kun rasulu min anfusikum asisu alayhi ma nimtum arisun alaykum bil mu'minina raufur rahim fa in tawallaw wa qul hasbiya allah la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim. bismillahir rahmanir rahim. lillahi fi quraish ila fihim la tashta'i wa sayf falyabudu rabb hadhal bayt alladhi at'ama min ju'in wa amana min khawf. subhanaka ya allah. Allah. subhanaka ya annanu. subhanaka ya mannanu. subhanaka ya dayyanu. subhanaka ya sultan. subhanaka ya Allah. Ọlọ́run ní ẹjẹ́ àṣàfọ̀mọ́ fún bó tilẹ̀ hùn ká máa jẹun. subhanaka ya Ọlọ́run ní a máa fọ̀ mo ti fọ́rẹ́ mi. bàbá tó wá ń sáfọ̀ máa fún àwa náà tọrọ oríire ní. mo fi yẹn Ọlọ́run nítorí bàbá máa wọnú ọ̀rọ̀ àfi ká wọ ká yín Ọlọ́run. Allah. alisa salatu fa nabi Muhammad. بالجلال وبالبقاء تفرد بالجلال وبالبقاء. àfidọ́rọ̀wìn àfihàn Ọlọ́run àtúnṣe kẹ́sẹ̀kẹ́ fún Nabi Muhammad sallallahu alayhi wa sallam.
mo gbé kíkì mi látòrí àfá mi bàbá mi ẹ̀gbọ́n mi ẹ bá ń pariwo Ọlọ́run. Allahu Akbar. olùdarí mi ẹni tí Ọlọ́run ní kí àwa òkọ́ṣe dáadáa lára wọn. Salamu salamu. Sheikh Abdul Atata. ẹ̀rọ ọmọlẹ́kẹ́wù gbólóhùn kan náà ni mo fẹ́ rí lórí yín o. kò sí bàjẹ́ nídìí àáfàá látàrí àwọn èèyàn tó bá dà bàbá ti wà òkọ́ṣe wọn kò sí bàjẹ́ ń bẹ̀. Salamu salamu salamun alaykum. àmọ́ gbogbo ayé nǹkan kan mo fẹ́ ká mọ̀ kò sí bá ti pọ̀ tó tá à ní rí wèrè. Salamun alaykum. Ayakumullah. kò sí bá ti pọ̀ tó tá à ní rẹ́ni tó pọ̀ rẹ̀ dọ̀tí. Salamun alaykum. ọlá wípé àáfàá ò ti lóko ni kò síbi tẹ́ni torí ẹ̀ yí kò sí ìlú tí wọ́n wà kò ságbègbè tí wọ́n wà kò sí ìjọ tí wọ́n wà gbogbo àyíkáyé ni bí yàn bá dọ́dọ̀ àwọn kápẹ́ńtà ẹni torí ẹ̀ dọ̀tí ń bẹ nù wọn mẹkáníìkì náà ẹni tó sán lórí ń bẹ nù wọn. báwo lẹ́ ti wá lérò wípé àáfàá gbogbo àáfàá kan ò lè mọ tán ẹ̀rẹ̀ torí ẹ̀ dọ̀tí ẹ̀rẹ̀ torí ò ní pè. Salamun so alaykum. kí la wá mọ̀ ń bá ẹnu kí la wá ń dara láàmú fún ẹ lè máa expect kí o gbá complete now no Ọlọ́run gan náà ò lè gbà kí gbogbo wa pé nú wa kí wà wá pé tán bí wà gbogbo àáfàá ayé bá pé tán tó bá mọ́ tán tá a bá parapọ̀ tán á fẹ́ du àyè mọ́ Ọlọ́run lọ́wọ́ ẹ pariwo Ọlọ́run dáadáa. Allahu Akbar. báwo la ti bẹ̀rù Ọlọ́run ara wa náà ni a ti máa bẹ̀rù Ọlọ́run pa àáfàá ìwọ náà orí èèyàn àáfàá náà ìwọ náà orí eléyìí kí ló dé. Wa fi anfusikum. Afala tubsirun. àmọ́ ibi tẹ́ ti bá wa dúpẹ́ àwọn tá a tẹ̀lé àwọn tá a wà òkọ́ṣe wọn náà ló jẹ́ ká náà lè proud ara wa anywhere Salamun alaykum. àárí olówó náà anywhere Salamun alaykum. àmọ́ níwájú àwọn ọlọ́lá tí ò sí ẹnìkan tó lè fọwọ́ tọ́ka sí wa ń pẹ́ aṣọ àyídá fún un Sunnatun nabawiyya. tí ò sẹ́nìkan tó sọ pa àwọn ilé wọn apọ̀hún lẹ́kún wọ́n fi wá proud ni àwọn ta ló sọ wá di ibi àwọn ta la wà òkọ́ṣe àwọn bàbá yìí ni. Ijabatuha faridun ala kulli alimin. kò síbi tá a lè jẹ́ sí kò síbi tá a lè rìn sí àwọn ta ló jẹ́ ká gbé aṣọ yẹn wọ̀ àwọn bàbá yìí ni Salamun alaykum. báwọn náà ti gbé wọn nù ní tó fi dẹni àpọ́nlé lónìí ká náà jọyìn ká tún jù yín lọ. Àmín. ẹ rí gbogbo tí ń ṣẹlẹ̀ láyé ẹ dákun ẹ má wulẹ̀ dààmú ara yín ibi tọ́lọ́ bá pín yín sí gẹ́gẹ́ bí mo ti rí gbogbo ẹ bára wa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. ipa ń bẹ lójú ọ̀nà à ń bẹ lójú ọ̀nà tọ́lọ́wọ́n bá fẹ́ tọ́lọ́wọ́n bá fi àánú sí tá a fi rí àánú wọ̀ nígbà tá a bá déwájú Ọlọ́run. Sheikh Abdul Hamid mo kí Mọ̀lánà Sheikh Lahami atúlùṣe wọn àṣẹ Umaru Sugar bàbá olóde òní Sheikh Abdul Ganniy mo kí gbogbo àwọn àfa. Ajibtu mo wá ṣe mà lára Mọ̀lánà Sheikh Abdul Atata èèmọ̀ ńlá mina ṣahamati bí èèyàn bá rí ìtọ́pẹ́ ní àpọ́nlé tó ju àpọ́nlé lọ wàá ṣe mà lára ẹ̀. Ayakumullah. Allahu Akbar. tó tó di pé iṣẹ́ àfa di yẹlẹyẹlẹ àwọn tí wọ́n kọ́ ẹ̀ṣọ́ bá iṣẹ́ àfa àwọn ni wọ́n jókòó yìí. Allah. nígbà tá à ń bẹ kékeré gbogbo ládàládà tí ṣẹlẹ̀ yẹn àgbọ̀ àwọn náà wá jẹni tá a máa jáde tó máa ń sábà no don't call me alfa subhanallah. omi á sì bọ́ lójú mi gbà mí tí bá gbọ́n táfà mi ṣe pé subhanallah. àwọn bàbá wa tá a bá lọ́wọ́ wọn ọba jẹ́ ìtàn tá a gbọ́ nípa wọn kó tẹ̀ já sí pa kéréngbà náà nígbà tá a tún wá gbọ́njú mọ̀ wọn tá a tún gbọ́n pa wọn a rí pé ń ta lè fi ṣe fáàrí táwa náà lè wà òkọ́ṣe dáadáa àwọn ni ó wá di yẹlẹyẹlẹ sìn àwọn àgbọ̀ eléyìí àwọn àgbọ̀ tọ̀
àṣebá àwọn ta náà ni àwọn náà lọ́tún lò lẹ́ ń sìn lọ́tún lò gbà ń sìn tí gbà yẹn ó sì máa lọ bẹ́ẹ̀ tí ò ní bàjẹ́. ẹ bá pariwo Ọlọ́run dáadáa. Allahu akbar. àwọn àfáà ntí mo fẹ́ ká lọ mà ẹ má máa ríra yín ní rí pé ẹni tí ebi ń pamọ́. Alukur'an bí ẹ bá gbé Alukur'an dání ẹni tó bá ti gbé dání gbogbo tí ń jẹ́ nǹkan tí ń bẹ láyé lọ́lọ́wọ́ bá ti kó bẹ́ẹ̀ fún tó bá ti rìn lọ́nà tó dáa. mo rí àpọ́nlé lára Sheikh Abdul àpọ́nlé. àpọ́nlé tó tóbi ni mo rí lára yín ẹni yìí ní ọ̀jọ̀gbọ́n ní ẹni tó lẹ́kọ̀ọ́ bó bá fẹ́ kẹ́kọ̀ọ́ dáadáa nípa bí yẹn ti ń lo ayé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó bá lọ́dọ̀ wọn wọ́n ń ṣe wùdùwùdù. òde àfọwádìí tá a máa ṣọ́ àwọn àfa àtàyè ìfáìtì wá síbi programu wa kọ́ má bàa kó aláwọn èèyàn lọ. báfa mi bá jókòó gbogbo àwọn èèyàn tó jókòó ni wọ́n máa wò wọn kọ́ wa bẹ́ẹ̀ wọ́n tún máa bẹ̀ wá ní gbẹ́jà mọ̀ yín bọ́ọ̀ bá ti introduce èèyàn sí wa àwọn òun gbéra lọ báyẹn. báwo ni wọ́n àfa tó máa introduce ara rẹ̀ sí ìyàn pa àfa nìyẹn why? àfa wọ́n máa wá bá àfa ni wọ́n máa ń connect àfa ni kì í ṣe àfa ni máa ń connect ara ẹ̀ mọ́ yàn. gbogbo àfa tẹ bá ti ń rí pé wá ẹ̀ mọ́ rí àfa ni mí sà ẹ dákun ẹ bá langi lórí. àwọn bàbá wọn kọ́ wa bẹ́ẹ̀ bàbá bẹ́ẹ̀ ṣe Maolidi àwa máa yọ pa àwọn àfa sórí ìjòkó. bàbá Maolidi tá a ṣe tẹ́ ṣe ṣáádà kódà mo ṣe ẹ bá mi bẹ alájà náà ẹ ti mọ alájà tí mo ń wí wọ́n jòkó ìgbà tá a ṣe tán wá pè mí pa alájì ẹ̀dẹ̀ dìnnà ẹ̀mí ní gbàngbẹ́ wa kí n bá àwọn ń ṣe bẹ́ẹ̀ èmi ò mọ́ bọ̀ agbọ́tà wa èmi ò mọ̀ yín rí mọ̀. bàbá parí programu tán ẹ bàbá pè mí dàn ẹ lọ àmọ́ kì í ṣe wájú ṣéhù mi. ẹ wà kájára wa kí n káyọ̀ lè máa pé mo mọ bílíọ̀nì àyàn kí àwọn òfin kọ́ wa bẹ́ẹ̀. kí la fẹ́ mú bẹ́ẹ̀ nítorí pé a fẹ́ jẹun oúnjẹ Al-Qur'ani kọjá bẹ́ẹ̀ àwọn bàbá yẹn ti parí ẹ̀ fún wa ní ẹ̀ tó bá filẹ̀ mọ́ bọ̀ bó bá filẹ̀ kí alif táwọn yẹn bá ti mọ̀ pé alif lókè wọ́n wàá bẹ ní gbẹdàgbẹ́ ṣàdúrà fún wa ẹ pariwo Ọlọ́run àmọ́ tí ìyànda àwọn ẹni Ọlọ́run bá bẹ lára rẹ istijaba ó parí ìyún ní introduction rẹ ìyún la wọ́n máa pariwo rẹ kiri ni ó nídìí láti jáde máa ẹ ò pariwo Ọlọ́run. Allahu akbar. ká tó wá sọ ń sìn bàbá wọ́n ti sọ fún wa àwa àfọ̀dọ̀ ẹja amúṣẹ́ mọ́. Allah. gbogbo àwọn ẹ̀wọ̀ ṣéwù ṣúgà ẹ̀mọ ìyẹn rẹ́kọ̀dì tí wọ́n ti ṣe. Allah. tí mo wọlé fún ṣéwù àfọ àwọn atúnlù ṣe wọ́n nílé kéwù ẹ̀ pariwo Ọlọ́run bẹ́ẹ̀ bá jẹ́ markaz ustaz ni wọ́n tíṣà ni wọ́n. bẹ́ẹ̀ni bàbá. ẹ wo àfọ̀dọ̀ Ganniy tíṣà ni wọ́n ń gbowó oṣù. ọ̀ṣẹ́ Sulaiman tíṣà ni wọ́n gbogbo àwọn bàbá yìí ni wọ́n ní tí wọ́n rán tí wọ́n fi ń jẹun. ìwọ wèrè kan mọ́ bọ̀ ìwọ wèrè kan wá jókòó ìwọ ọmọ kékeré ó wá jókòó nulẹ̀ ó wá máa ní òun retí àwọn àlejò kan wá olóòlù ọ́fíìsì wèrè wọnú. ó ṣe jámájámá ní irú àwọn tí a lè fi jálà bí ìjókòó lé lọ́wọ́ irú àwọn bàbá wa yìí ni wọ́n ti dàgbà ọ̀run ni wọ́n rí wọn ráyé má. Ayakumullah. ọ̀run ló kù táwọn eléyìí ọ̀run ló rí wọ́n sòtítọ́. ẹ pariwo Ọlọ́run. Allahu akbar. òtítọ́ wọ́n sòtítọ́ mọ́ ń bá ẹnu káwa yìí káwa jókòó nílé ká ní à ń retí àwọn àlejò kan máa bọ̀ àlejò wèrè wo pẹ̀lú éèjì mi. ẹ jẹ́ àfihàn fún àwọn bàbá wa yìí èyí tó bá wá bá yín fún ara rẹ̀ ń tó bá níwọ̀n náà fún kó sì bọ́ nìkan èmi tẹ̀ mọ́ mọ́rọ̀ èmi máa sọ fún àwọn ọmọ mi bó bá dọ́dọ̀ olówó torí pé olówó tó gbé bùkátà wá bẹ́ẹ̀ sọ fún ni yẹsà ìwọ náà lè ṣiṣẹ́ fún mi contract èló ló fẹ́ fún ẹ tó fẹ́ yọ ẹ gba contract lọ́wọ́ wa. bọ́ọ̀ ni kọ́ńpìlì ọlábùrò tó ní kọ́ńpìlì ti já ní dákun bá mi ṣe yanjú rẹ̀ ó parí ó gba commission. Salama. làkọ́jà kò ní máa ṣe fún yín sà because ẹ̀yin ẹ ti ṣe dáadáa kalẹ̀ fún wa
bàbá ṣe lé lójú yẹn Ọlọ́run bí wa àwòkọ́ṣe dáadáa lè jẹ́ tẹ́ ẹ̀ jẹ́ ká wà ní àárẹ̀ àwọn tọ̀hún tá a lè fi ara wa proud ní gbogbo ayé tá a lè sọ̀rọ̀ tẹ́lómi bá message mi lórí Facebook máa ní mi ń ṣàbà mi contractor àwọn lọ́sọ̀ wá dìbẹ̀ wọn ní bẹ́ẹ̀ ní sà wàláhì àwọn lọ́sọ̀ wá dìbẹ̀ kọ́lọ́n wọlá karama yín atúfọ́lá karama àwọn tàná àfi bí Ọlọ́run fún yín Ọlọ́run jẹ́ mi yín ogun. Àmín ya Allah. fáàrí lẹ jẹ́ ẹni tá a lè fi ṣe fáàrí ní mo kí ìyá mi tí wọ́n ń bẹ́ ń kalẹ̀ àwọn bàbá wa Adam Abdullahi lórí àwọn ọmọ bàbá ń bẹ́ ń kalẹ̀ Ọlọ́run jẹ́ rí yín pẹ́ mà. Àmín ya Allah. àwọn ìyá wa ní Ọlọ́run jẹ́ kẹ́mi ogun. Àmín àmín. gbogbo àwa jama ẹ̀dá kan ẹ̀ bá ń ṣe làkọjá kulè ìlàfin. Naam. orin yẹn pọ̀ àmọ́ mi fẹ́ waste àsìkò. Masha Allah. ẹja fi orin lẹ̀. làkọjá kulè ìlàfin kọ́lọ́n jẹ́ kẹ́mi ogun sà. Àmín. ọlá nabi Muhammad. Sallallahu alayhi wa ẹ sallam. ti di fáàrí fún wa lónìí apara síbí òní báyìí. Àmín ya Allah. wàláyé apara síbí òní báyìí. Allahumma àmín. nínú àwọn àfáà tó já sí pé bàbá ń ṣe Maolid gbogbo nǹkan máa ń ṣe dáadáa lẹ́jẹ́. Bẹ́ẹ̀ni. tasi máa ń rí àwòkọ́ṣe dáadáa aṣáájú Ganniy kódà lára ẹ̀ náà mo máa gbádùn àfáà yìí púpọ̀ o wọ́n ní ẹgbẹ́ yẹlẹyẹ ń wọ́tọ̀ ni ẹ pariwo Allahu Akbar wọ́n jogun kínní yẹn níbi táwọn náà ti wá náà ni kéèyàn ní kọ̀nà àwọn rèé ṣé wọn wá dán ni sọ́jà tó bá ń polówó ara wọn kiri ta ni yóò rí wọn tó máa sọ pé òun rẹ̀ yẹn káfá máa nù òun lọ́fíìsì wọn tẹ business card rádàrà dórí búnú wèrè gbàánu ẹ pariwo Ọlọ́run so tó bá níwèé lọ́kọ́ lè pátì bàbá tí ní nǹkan tẹ́ ẹ̀ fi ń jẹ ẹ fi wọ́n ṣe fáàrí tó bá bá iṣẹ́ débi pé oníjàlábí fún ẹ sálárì ó kórìíre wọ́n fún ẹ lówó oṣù Qawakumullah. kọ́ wa máa gbé fóònù ó lálàá nǹkan tẹ alájà ẹ̀yìn ó lálàá pé a kú rí ni ikú báwo ẹsẹ̀ wa kú ṣé àwa là ń pín kú ni ẹ wá sọ àwọn èèyàn ẹ wá sọ wọn di yẹlẹyẹlẹ ẹ lè jọ súnmọ́ àwọn ẹni rẹ mọ́ ẹ̀yin ni wọ́n sá fún wọn sáfà wá o ẹ̀yin ni wọ́n sá fún wọn sáfà wá o wọ́n máa sáfà yín náà ni o wọ́n sì máa wá bá wa ẹ pariwo Ọlọ́run Allahu Akbar. ọlọ́mọṣà wọlé abẹ́ kó wọlé kalama àwọn ẹni Ọlọ́run lakọ́jà lakunle ilafilẹ̀ kan sí lakọ́jà akọ rasulu min anfusikum adidu alima anitum aridun alaykum bil mu'minina raufur rahim fa'in tawallaw faqul hasbiya Allahu la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim bismillahir rahmanir rahim li ila bi quraish ila bihim rihlata shita'i was-sayf فليعبد رب هذا البيت الذي أطعمه من جوع وآمنه من خوف بابا الشيخ Abdul Ganniy ẹ dákun ẹ bá ń dìde máa bọ̀ ẹ dákun. bí a ṣe jẹ́ àbúrò fún sheikh tá a jọ mọ fún wa inú mi dùn pẹ̀lú ìgbésẹ̀ tá a fà gbé tó bá ní pé ẹni tó lu àlùyọ tó bá ní kémi mọ́ tọ̀hún jáde ẹ jẹ́ náà àkọ́kọ́ nítorí pé wọ́n pàṣẹ níwájú àwọn ẹni Ọlọ́run wọ́n á pàṣẹ níbi ẹ̀jẹ̀ bíbí bó kọjẹ́ nínú àwọn yàtọ̀ àlè fi proud lọ́wọ́ àtàwọn bàbá yìí ṣe kọ́mọ́rọ̀ àtúnlùṣe ta lè náà tó bá pò àjọ jókòó àjọ ọkàn ó balẹ̀ kọ́lọ̀ ń wọlé àwọn bàbá yìí kó wọlé títóbi rẹ̀ ní wálé láéláé. àrínúròde ọba ńlá. àrínúròde ọba ńlá. ìrẹ́ olúwa mi. tóbi rẹ̀ olúwa mi mímọ́ rẹ̀ ò bá ń gidi. ò bá ń gidi. aláṣẹ ọ̀run kárí ayé o. aláṣẹ ọ̀run kárí ayé. ọba mi a lè wí lè ṣe. ọba mi a lè wí lè ṣe. olúwa títóbi rẹ̀ kò láfiwé. títóbi rẹ̀ kò láfiwé. ọba ìyanu nínú ayé. ọba ìyanu nínú ayé. olúwa ni tó ń gbé náyé ṣe ìyanu. tó ń gbé náyé ṣe ìyanu. kábíyè ò sí ọba ńlá. agbẹ́ni dúró nínú ṣòro. kò sóhun tí mo lè fọ̀rọ̀ ẹ̀ wé. dákun ọlọ́run ṣàánú
ṣàánú yìí má jẹ́ wáyé ayé asán má jẹ́ wáyé ayé òfò nínú ayé jẹ́ báwọn lọ́lá nínú ayé jẹ́ báwọn wíṣẹ́. Ayé retí ẹlẹ́yà yín Ọlọ́run má fi ń ṣẹ̀sín nínú ayé má jẹ́ fojú sunkún ọmọ ṣàánú yín tẹ̀bítẹ̀bí Ọlọ́run ṣàánú yín tìjọ́tìjọ́ o àrídùnnú ni. Dẹ́yìn lọ́la kò yá Rabbi wá fayọ̀ sọ̀rọ̀ yín Ọlọ́run má jẹ́ jáde lékú lọ́wọ́ tàbí olóore sí yìí lẹ́kùn Ọlọ́run gbéjà ọjà o ògùn bí ẹ̀bà ẹ̀bó lẹ́sẹ̀ ogun àṣàṣì tójú oorun síbi tí mo lè ṣọ́ra sí mo wá sádìyẹ ọba ògo má jẹ́ ń jẹ̀bi lójú ayé abánidáró dánilẹ́bi Ọlọ́run gbé wá lékè lọ́wọ́ gbogbo wa dárin ìdánilẹ́bi gbé wá lékè lọ́wọ́ gbogbo wa alala ala ala alala ala 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 ṣúgà ní àsàlátù gbẹ̀yìn tẹ̀yìn ẹ̀dúpẹ́ f'Olúwa Muhammadu gbẹ̀yìn tẹ̀yìn ẹ̀dúpẹ́ f'Olúwa Olúwa bàbá bàrẹ́ ní tí o gbé ẹ̀sọ́ fún kó wá wọlé sínú ìjọ olóríire ní o. ayakunlọ gbọ́lọ́n tó bí kọ́dà bọ́ bá ń jẹun lọ́wọ́ gbọ́lọ́n tó bí dáadáa. Sheikh Abdul Alharanmain Haidara Olúwa mọ́sá ìjẹ́mi yóò gùn wàláyé odidi ọ̀rọ̀ bámi àgbà tún lu ṣe wàláyé odidi ọ̀rọ̀ náà bá wa sọ àfa mi ọ̀ra kùránì mọ́ kámẹ́rà nira àti táípọ̀dù kí ni standing yọ máa tanná sójú ọ̀rọ̀ àrí kí làá fà ń fi ring light ṣe ẹ máa lọ káwọn èèyàn mọ́lé bàbá Haidara ẹ̀ ní ṣòfò ọlá nàbí lọ́dọ̀ àfa mi tí àwọn pẹ́pẹ́yẹ àdúgbò bá ṣe mítìnì ó yẹ ká sápa ni ibi tó ti lálàgbà pẹ́pẹ́yẹ dé lọ́wọ́ àwọn èèyàn bàbá Haidara ẹ̀ ní padà tọrọ jẹ kò sí ohun tó fà á tọ́lọ́mùfin ni ẹ lè máa ṣe bẹ́ẹ̀ bàbá wa gbọ́ láwùmí ni wọ́n máa dá wákà kan wọ́n ní irinṣẹ́ lówó ọba fún wa ní torí lọ tí a fẹ́ kí ìfẹ́ nìyàn bólú sí ìbágbàṣẹ ààyè ò ní gbọ́ ẹ má lùlù sí o àdánwò tí ó kàn yín tẹ́ fi kó gbogbo alásàlátù lọ bí napo wípé ẹ dákun ẹ bá ń já wọn lówó ẹ mẹ́jọjọ yìí ọlọ́ọ̀lẹ̀ ọlọ́run níjọ́ kàn yín la hawla wala quwwata illa billah. Nígbà tí bàbá wa Haidara ń sọ̀rọ̀ lọ́wọ́ ní aláàjà wa olóríire nì alálùbáríkà ni wọ́n wọlé èrò lé Olúwa káàbọ̀ èrò lé Olúwa káàbọ̀. èèyàn gbọ́dọ̀ béèrè sẹ́mi lọ́wọ́ wọn lẹ́yìn kẹ́kọ̀ọ́ béèrè dọ́là bírí yard ṣẹ̀bá wà mú sẹ́mi bàbá ọgbà sẹ́mi lọ́jà gègé àmọ́ bàbá rẹ̀ ń tọ́ lọ tọ́ ọwọ́ tálíkà ni wọ́n ti ń béèrè sẹ́mi ọwọ́ zumẹ́lì ló béèrè alájà wa ẹlẹ́rìn dòdò Aṣáàtìl Ganniy wọ́n ní mọ́ kíyín wọ́n ní dídé tẹ́ẹ̀dé láti ilé Olúwa yìí ọ̀nà ayọ̀ tún máa ṣí fún yín sí ẹ má bínú àwọn èèyàn ń jẹun kọjá ká ṣe àmínà dáadáa ẹ bá ń lùlù fún wọn èrò lé Olúwa káàbọ̀ èrò lé Olúwa. bàbá àmùdírù ti ní tẹ́bá ti fẹ́ lọ mí ẹ gbọ́dọ̀ dá lọ mọ́ èrò lé Olúwa káàbọ̀ èrò lé. àwọn wúdíwúdà ò tí ì lọ àbáṣọfọwọ́nù ò tí ì lọ àwọn mission board nuru Najat wọ́n pàtó ò tí ì lọ èrò lé Olúwa ẹ káàbọ̀ èrò lé Olúwa ẹ káàbọ̀. Emefiele náà mú bọ̀ ṣẹ̀bá wa mú Emefiele bọ̀ èrò lé Olúwa ká. alájà wa múra wọn múlò púpọ̀ ikú ò gbọ́dọ̀ pa fún wa o. àrùn ò gbọ́dọ̀ ṣe fún wa o. amúdàlá àtúmọ̀rẹ́ o ikú ò gbọ́dọ̀ pa fún wa. ẹ bá ń ké
tẹ́nà tẹ́nà fàlàjà